ìgbà tí mo ti wà ní kékeré ọ̀dọ̀ bàbá mi wà. So ó wá di ìjọ kan àwọn fámìlì màmá mi grandma ó mú mi fún ẹ̀gbọ́n kan wá sí ìlọ́wọ́ pé ọ̀bọ̀dá wá sí mi. So mo wá lọ ọ̀dọ̀ wọn ní ọ̀nà ìgọ́dọ̀ yẹn. So ìgbà tí mo wá lọ Aihaji ẹ̀gbọ́n yẹn wá post mi sí mo kọrin fún wọn wá post mi sí Facebook ó wá rí mi ń bẹ̀. Aihaji wá message lórí Instagram mi gangan pé kọ́mú mi wá. Níjọ́ tí mo máa kọ́kọ́ lọ ọ̀dọ̀ Aihaji lásù náà ti ń pè ká wá mo jẹ̀ wọnú lásù ní ìjọ yẹn mo kọrin fún wọn lálákọ̀ọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì a lọ sí ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi yẹn padà. Àwa bọ̀ ọtún pè wá pé ká tún wá padà. A ṣáà tún lọ padà. Ó wá di ìjọ kẹta tó ní pé ibi tẹ́gbọ́n mi gbé yẹn pé wọ́n lè gbé bẹ̀ pé kọ́ padà sí inú ìta pé ibẹ̀ ti gbogbo gbà yẹn ọ̀ṣà yí ẹ̀gbọ́n mi báyìí ọ̀ṣà. Ta ló yí ẹ̀gbọ́n ẹ̀? Aihaji. Aihaji. So Aihaji kí ló pe wọn? Aihaji Semiu. Aihaji Semiu, ok. Ó wá ní pé ká wá so àwa wá gbé mi lọ sí arena ní Ìkẹjà bí arena pé ó ra aṣọ fún mi jeans pẹ̀lú ṣòkòtò pẹ̀lú shoe ó rà fún mi níwájú. first time tó máa meet wọn ni ẹ. Bẹ́ẹ̀ni ó rà fún mi àtijọ́ ẹ̀ mo ṣá Instagram mi ṣàǹbù mo lọ ń kọ ní studio so everybody wọ́n rí ọmọ mi dáadáa. So ìgbà tó bàbá mi wọn ò mọ̀ pa gbogbo ẹ̀. Okay, dáàdi yẹn. Wọn ò mọ̀ pa pé tí mo dé ọ̀dọ̀ Aihaji pé ìjọba ìpè mo jọjọ wọn ẹ̀gbọ́n mi ẹ̀ gangan òun ṣe bọ́dá Ṣẹ́gun òun ni wọ́n mú lọ́mú mi lọ sí ọ̀dọ̀ Aihaji gangan. Aihaji wá sọ fún wọn pé bóyá máa gbé ọ̀dọ̀ wọn láti jọ yẹn wọ́n ṣàjẹ́ máa gbé ọ̀dọ̀ wọn. Bọ́dá Ṣẹ́gun àwọn náà wà níbẹ̀ nígbà yẹn. So gbogbo gbà yẹn ṣó ń wọlé gan. So ọmọ àtẹ̀gbọ́n yẹn àjẹ́ máa ń lọ ní so tẹ́lẹ̀. Ìgbà tó yá so Aihaji wọn ò jẹ́ kẹ́gbọ́n yẹn tẹ̀lé wa mọ́. Ìyẹn ẹ̀gbọ́n tó Aihaji sọ pé kọ́ introduce ẹ̀ sí bọ́dá Ṣẹ́gun. Bọ́dá Ṣẹ́gun tó mú mi lọ síbẹ̀. Tó mú ẹ lọ sọ́dọ̀ Aihaji. Kó mọ ẹni tẹ̀gbọ́n ẹ bínú ní alákọ̀ọ́kọ́ so wọ́n dúró. Ìgbà tó ọtún wá ṣe kí. Sorry, Adérónkè Olúwaṣe yẹ don't worry madam we open account for him. Ẹ kàn ṣì gbọ́ nǹkan tán láwọn wá bá wa sọ torí èmi náà bí ṣe rí wọn rè. Ó tún wá ṣe ẹlẹ́ẹ̀kejì. Ó tún wá ṣe ẹlẹ́ẹ̀kejì yẹn náà. So ẹlẹ́ẹ̀kejì tó wá ṣe ni ẹ̀gbọ́n mi fi lọ sí ọ̀dọ̀ wọn padà tí wọ́n fi ó wá kó èmi nìkan ní. Lọ́dọ̀ Aihaji. So ìgbà tó wá kó èmi nìkan mo ṣáà ń lọ sí mo ń lọ everything mo ń lọ school níwájú ọ̀la Aihaji ó mú mi lọ school so mo ń lọ lásù. Lásù wo lásù staff school sami kí ló wà àbí GS kí ló wà. No mo fún GS so ìgbà tí mo wá lọ síbẹ̀. Ó sí GS kí ló wá wà. Primary ló ń fi ẹ́ sí. So mo wá ṣàlọ sí ibẹ̀ ní ìjọ mo ń lọ school yẹn o. Ṣé láti ẹ̀ ní gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí? Láti ẹ̀ ní gbogbo ẹ̀. Mo ń lọ school yẹn so mo wá ìjọ kan wọ́n mi kọ́ ṣàpègbè kọ́ lọ ṣe pé mo fẹ́ gba ṣù ẹ̀ṣù bàbá àrùn ẹ̀ṣù àwọn náà mọ̀ pa gbogbo nǹkan tó lọ pé àwọn gangan ló bá mi bẹ̀ mọ́ mi ẹ̀ pé ló bá mi ṣe kíní tí mo fẹ́ fi travel passport mi visa mi ti fẹ́ fi travel lọ àwọn ni wọ́n bá mi ṣe so mo gbà tó wá bá mi ṣe lọ nígbà yẹn tó wà lọ́wọ́ Aihaji Semiu ọwọ́ wọn ni passport everything ọwọ́ wọn ló wà so ọ wá kó sọ. Aihaji Semiu ń gbà tán tí ń tọ́jú ẹ̀ wọ́n ti ń tọ́jú ẹ̀ dáadáa àbí. Níwájú rẹ̀ ọ tọ́jú mi dáadáa so ìgbà tó wá yá tán travel tán wá ọkàn ṣe ní àwòtí mi tó wá nà mí dáa ọ̀rẹ́ wọn gangan ni ó wá ní pé kó nà mí ní ìjọ tí mo lọ. ọ̀rẹ́ Aihaji ní kó nà ẹ̀ kó ṣe pé bóyá Aihaji ló nà ẹ̀. Aihaji ò sí ilé ọwà ní USA ńgbà yẹn. Ok wọ́n wà labroad. Ó wá ní pé kí ọ̀rẹ́ wọn kọ́ pè ní fídíò kọ ní alẹ́ ìjọ yẹn pé tí bá ti wọlé pé kọ́ mú wáyà pé kọ́ nà mí. Àwọn náà jẹ́ wà ní fídíò kọ ní. Ẹ̀bùn Aihaji máa ń to cut the story short díẹ̀díẹ̀. Aihaji máa ń tọ́jú ẹ̀rọ àìsí gbogbo ìgbà tó wà lọ́dọ̀ wọn. Wọ́n máa ń ra nǹkan fún ẹ, wọ́n máa ń ṣe gbogbo nǹkan tó bá ní. Ṣé tán bá ti lọ sí show tẹ bá ti dé ṣé wọ́n máa ń fún ẹ ní percentage tẹ? Sórí ọ̀dọ̀ mi yìí wọn ò kí ń parọ́ o. Wọn ò kí ń fún ẹ lówó kankan. Aihaji ṣé kí ló dé tẹ́ pé ìsìnlú ẹ̀ṣẹ̀ wọn ẹ kó kúrò lọ́dọ̀ Aihaji? Ẹ̀mejì ni alákọ̀ọ́kọ́ ni kíní ti kọ́kọ́ wáyé. Alákọ̀ọ́kọ́ mo kó ń bẹ̀ so àwọn ọmọ mi ọṣà bẹ̀ wọ́n padà pé kí padà síbẹ̀ ní alákọ̀ọ́kọ́ gbà yẹn ó dẹrù mi síta ń gbà yẹn ó dẹrù mi pé mo ní pé mo. Aihaji dẹrù ẹ síta ókè ó ti lóò gbé bẹ̀ yẹn mọ́ náà tẹ́lẹ̀ ẹ kí ni wọ́n rí tó fi lóò gbé bẹ̀. Ẹ̀mí mi yẹn ó ń sọ fún mi pé kí má gbé bẹ̀ yẹn mọ́. Ẹ̀mí ẹ̀ ń sọ fún ẹ.
gẹ́lì mi ó sọ pé kí má gbé ibẹ̀ yẹn mọ́ pé kí má gbé bẹ́ẹ̀ mọ́. ta ló wá fi tó létí pé mi ẹ̀ ní kó má gbé bẹ̀. mo sọ fún ọ tún wá bẹ aláàjì. ok o sọ fún àwọn parents ẹ. pé ibẹ̀ ni kí máa wà pé kí n ti máa forí. àwọn ní kò yìí máa forí tì í wọ́dẹ̀ tí ẹ̀mí ẹ̀ dẹ̀ ti ní kó kú òun bẹ́ẹ̀. ó yá mò ń gbọ́ ẹ. gbogbo àyẹn mi sá ní kókó bẹ ẹlẹ́ẹ̀kejì tí mo wá kó bẹ yìí nǹkan tó jẹ́ ń kó bẹ náà ni ọ̀rọ̀ ìtọ́yé treatment ní àrùn yẹn so mo wá lọ sọ́dọ̀ dáàdì mi ní ìjọ yẹn ọ̀chà sọ pé ọ̀rẹ́ wọn yẹn wọ́n wá pé wọ́n pé wọ́n fẹ́ rí wọn pẹ̀lú ọlọ́pàá pé ọlọ́pàá pé wọ́n pé kọ́ máa bọ̀ ní Ìgàndò kọ́ máa bọ̀ ń gbọ́dọ̀ pé ibẹ̀ ni kọ́ máa bọ̀ dáàdì máa ní pé àwọn ọmọ wà lọ́dọ̀ àwọn náà páwọn ò lè wá bẹ̀ pé ọmọ wà ní ọ̀dọ̀ àwọn tó kí ló dé. ok dáàdì ẹ ló sọ bẹ́ẹ̀ pé ó wà lọ́dọ̀ àwọn pé kò nídìí pé àwọn ń dá ẹ padà. bẹ́ẹ̀ni èmi náà jẹ́ tó wá pé dáàdì Mr. Dọ̀tun mo jẹ́ tó pé wọ́n pé báyìí pé mo wà lọ́dọ̀ dáàdì mi pé kọ́ máa wá mi mọ́ o pé mo wà lọ́dọ̀ dáàdì mi. so dáàdì ẹ ò jẹ̀bi bọ́n ṣe mú ìwọ ló lọ bá wọn ọkùnrin dẹ̀ ti kúrò lọ́dọ̀ bàbá ti pẹ́ lọ́dọ̀ Alhaji White ti pẹ́ but àwọn dáàdì àti mọ́mẹ́ náà yìí fọ́ọ̀sẹ̀ síbẹ̀ nísìn báyìí ọkùnrin dẹ̀ ti ṣí bẹ̀ báyìí ò lọ bá wọn mọ́ bọ̀ kí ló fẹ́ kẹ́ gbogbo ẹ̀dá tó ń wò wá tó fi ń ṣe gbogbo ẹ̀ tó fi ń pè yín kí ló fẹ́ kàn ṣe fún ẹ. ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́ ṣe fún mi náà ni pé àwọn nǹkan mi tó wà lọ́wọ́ wọn gangan ni mo fẹ́ gbà. irú àwọn nǹkan wo ló wà. visa mi ti fẹ́ fi travel. visa tó fẹ́ fi travel tó sọ yẹn. bẹ́ẹ̀ni pẹ̀lú Instagram pẹ̀lú TikTok. tiẹ̀ lábàtì ẹ̀rí. tábàtì ẹgbẹ́ tábàárí tábà gba visa lè kàn. ṣé show tó fẹ́ lọ ṣe yẹn ṣán ti cancel show yẹn. no wọ́n ti cancel. wọ́n ti cancel visa yẹn ṣì wà value. bẹ́ẹ̀ni. ó ṣì wà value. kò sí wọn ẹ̀kọ́ ti fẹ́ sọ. ó yá kí ló tún fẹ́ jẹ́ kán sọ kí ló tún fẹ́ sọ fún wọn lórí ọ̀rọ̀ ti fídíò mọ́mí ẹ̀ tán release síta. gbogbo fídíò tí mọ́mí mi release yẹn so irọ́ ni irọ́ làwọn nǹkan tó rí kíni ihun ibi like ọ ti bribe wọn so ọ ti fún wọn ní owó torí pé inú family wọn yẹn owó ni wọn. but sorry má ní inú family gbogbo èèyàn ló mọ̀ pé owó everybody need gbogbo everybody ló mọ̀ yẹn kò ṣe pé bóyá owó náà need anybody gbogbo àti mọ́mí ẹ̀pẹ́ tó need owó ni so tó bá fún wọn lówó so ẹjọ́ ẹ̀yin ọmọ ọ̀nkú kílẹ̀ sọ́pọ̀ ṣẹlẹ̀ sẹ́yìn tẹ́.